Apàṣẹ, mo ti jáde o, mo ṣẹ̀ jáde náà ni. Bàbá Ìjẹ̀ṣà ti padà sọ̀rọ̀ lẹ́yìn ìgbà tó jáde kúrò ní ẹ̀wọ̀n. A ó jọ gbọ́ ní tí Baba Ijesha sọ. Ẹ má lọ bí kankan. Gbogbo àwọn ènìyàn ni wọ́n ti ń bá eyín òṣèré orí ìtàgé lẹ́wọ̀n eyín Ọlárẹ̀wájú Omídínà James tí gbogbo wa mọ̀ sí Baba Ijesha. Wọ́n ti ń bá a dúpẹ́, wọ́n ń bá a yọ̀ látàrí bọ́lọ̀ ń ṣe kó yọ nínú kò mọ́wọ́ kò mẹsẹ̀. Ẹ jẹ́ ká kọ́ jọ gbọ́ ní tí Baba Ijesha sọ kété tó jáde kúrò ní ẹ̀wọ̀n. Mo ti jáde o, mo ṣẹ̀ jáde náà ni. tó mo ṣẹ̀ fẹ́ kúrò níbẹ̀, mo wá èèyàn tó máa fẹ́ wá bí tí màá lọ, so mo ní kí n sọ fún yín. Ẹ ṣé gan, ẹ kú àdúró tì, ojú òní tí yín ṣe gan. Òun á pè yín tó orí jẹ́ fọ́ mi, fẹ́ wá bí tí mo jẹ́ ti kọ́kọ́ lé òrè lásìkò. Ẹ ṣé gan, thank you. Bá jáde máa dá padà sẹ́wọ̀n yẹn, ó kí ó sì fúkọ̀ tí mo rò. Ó kí ó sì bàjẹ́ kò sẹ́ni tó máa bá mi sọ. Tó bá jáde máa dá padà síbẹ̀. Gbogbo láti mi máa ná sí i. Wàhálà ì máa tálé mi torí ẹ̀. Mo rò pé ẹ ti gbọ́n tí Baba Ijesha sọ. Lóòótọ́ ni Baba Ijesha ti jáde kó lẹ́wọ̀n. Gbogbo yín náà lẹ́dẹ̀ mọ̀ pé òṣèré orí ìtàgé lẹ́wọ̀n eyín Iyabo Ojo òun náà ti padà sọ. Ó sọ̀rọ̀ nígbà kan, ó ní tí Baba Ijesha bá fi lè jáde kó lẹ́wọ̀n, òun á talẹ̀ òun á tọ̀nà òun láti ti lè rán Baba Ijesha padà sínú ẹ̀wọ̀n torí pé tí wọ́n ló ṣe wọ́n ló ṣe. Yomi Fabiyi òun gangan ti wá sọ̀rọ̀ lẹ́yìn ìgbà tí Baba Ijesha tó kúrò nínú ẹ̀wọ̀n. Òun náà sọ, ó la àdúpẹ́ pé ilé ẹjọ́ ó ti fìdí ẹ̀ múlẹ̀ pé Baba Ijesha kò ṣẹ̀ ẹ̀ṣẹ̀ tí wọ́n fi ṣẹ̀. Gbogbo àwọn ènìyàn ni wọ́n ti ní ibo ni Iyabo Ojo níbo ló fẹ́ fojú sí, àti pé ṣé lóòótọ́ ni pé Iyabo Ojo yóò talé rẹ̀ láti rán Baba Ijesha lọ sínú ẹ̀wọ̀n padà. Kí lè rò tí yín? Ẹ subscribe, ẹ drop comment.